mi kòrókòró báyìí ni wọ́n fi máa ń bá ìyá mi lájọṣepọ̀ n ò lè trust obìnrin kankan mọ́ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o arákùnrin kan ló wá kàn sí mi ó ní àǹtí Ṣeun ó ní ẹ bá mi sọ story jáde mo rí pé ẹ̀yin lè sọ mo ní ó ní ṣé mo pé 32 years old ni mi ò ní serious relationship ó ní òun ò tiẹ̀ fẹ́ máa bókun fẹ́ máa bóbìnrin kan ní ẹ̀ka jẹ́ máa plan life ó ní life wo ni ó ní ojú òun kòrókòró báyìí náà ti máa ń bá ìyá òun ní àjọṣepọ̀ ó ní gbogbo compound àwọn ọkùnrin tí ò bá ìyá òun lájọṣepọ̀ ó ní òun ò lè kà á ó ní ìyá òun mọ̀ pé ìdí nìyẹn tó fi pé òun ò kí ń fẹ́ lọ rí wọn òun kò máa ń sẹ́ǹdì kan sí wọn gẹ́gẹ́ bí ìyá òun ni ó ní lóòótọ́ ìyá òun ló ń gbọ́ bùkátà lé àwọn lóòótọ́ ó ní ọ̀pọ̀ ìgbà níyà òun tiẹ̀ máa ń ra ọtí fún bàbá òun kó lè mu ọtí yó kí ìyá òun lè ráyè lọ bá àwọn tó fẹ́ lọ bá sùn débi pé òun mọ̀ pábùrò bàbá òun bá ìyá òun tó ní àjọṣepọ̀ ó ní kí ló dé ó ní àǹtí Ṣeun ẹ má jẹ́ kí n tàn yín jẹ kò sú ọ̀pọ̀ òun lè má rí ẹ kó ojúmọ́ yín lónìí Folúwaṣe ọmọ Àkànjí ó gbọ́ni sán reality show náà lẹ́wà yìí ẹ wádìí fi nǹkan lé ẹ wá nǹkan fìdílé ìtẹ́ bá sì píìkì ní méjèèjì ní kẹ́ fi ṣe ẹ máa wá gbọ́rọ̀ yìí látẹnu mi arákùnrin kan ló kàn sí mi wọ́n ní wípé ọmọ 32 years old làwọn àwọn ò ní ọ̀rẹ́ táwọn jọ plan páwọn jọ fẹ́ bára àwọn kalẹ̀ o gbogbo obìnrin báyìí torí pé girlfriend táwọn ní láàsì àwọn nà bí ẹni tó máa kú ni nítorí pé ó sọ pé òun fẹ́ lọ ra ata níbì kan wọ́n wá sọ pé wọ́n rí níbì míì kò dẹ̀ rí ata níbi tó ti fẹ́ lọ ra ata yẹn ni ibòmíì ló lọ àmọ́ lérò ọkàn àwọn nígbà tó ṣe pé wà tí ìyá àwọn máa ń wù nìyẹn ní táwọn rò nìyẹn tó tó Elédùmarè ọba mi òkè ẹ̀yin òbí ẹ súnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ yìí ìtàn yìí wọn ò ní jẹ́ kó ga yín lágara kẹ́ ẹ má sọ pé ìtàn ìbálòpọ̀ nìkan ni mò ń sọ fún yín ẹ jẹ́ n sọ lé náà fún yín ayé tó tó àkàmúra ṣé wọ́n fi ṣe ìyá arákùnrin ni àbí nítorí ìpọkọ rẹ̀ ò lówó lọ́wọ́ òun ló ń gbọ́ bùkátà ló wà wò pé kó máa fi ìyẹn máa ṣe side hustle ni torí kò yé mi o ẹ jẹ́ n ti fi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ fún yín ọmọkùnrin sọ láti ìgbà tó ti pé ọmọ ọdún 8 ó níbẹ̀ ni kò ti bẹ̀rẹ̀ ìtàn gbésí ayé òun láti sọ fún mi ó ní school tóun lọ public school ni àwọn 3 nìyá òun bí ó lóun nìkan lọkùnrin àwọn 2 yòókù obìnrin ni wọ́n ó lóun lẹ́gbọ̀n obìnrin òun sì lábúrò obìnrin àárín lòun wà ó ní àbúrò òun obìnrin yẹn náà ìyá àwọn ò fẹ́ bíi pé kéèyàn ṣe mistake lóyún náà ni ó lọ́dọ̀ ìyá òun ti mọ̀ kóbìnrin a máa ra kọ́ńdọ̀mù sínú ilé páàkì tí ó rà sínú ilé ó ní kọ́ńdọ̀mù ó ní òde tẹ́rù ìyá òun kò má bà kọ́ńdọ̀mù bẹ́ẹ̀ ó ní àǹtí Ṣeun ó ní ìyá òun tẹ̀ ń wò òun èmi ò rí ìyá rẹ o ó ní ìyá òun jẹ́ ọmọbìnrin kan tó mọṣẹ́ ṣe ó ní ìyá òun lè gbàrú ó ní kò sí nǹkan tí ò lè ṣe ó ní sàṣàbírí nígbà táwọn kó jẹ́ àdúgbò kan ní ìlú Ṣàngó níwà ìyá òun change tí ìyá òun jọyìn àwọn ọ̀rẹ́ kan níbẹ̀ ó ń torí pé ibi táwọn kọ́kọ́ ń gbé tẹ̀tẹ̀lẹ̀ wọ́n wá yọ páànù lé máwọn lórí ni inú alákòókò wípé ìkan nínú àwọn onímọ́tò ìgbà náà ó ti kú nìsín tó ń rìn nígbà yẹn ilé ẹ̀ làwọn ń gbé ó kọ́ yàrá yẹn síbẹ̀ ní sáìdì dálé mọ́ra wọn bẹ́ẹ̀ yẹn ní alákòókò sáìdì ẹ̀yìn gbèdà àwọn gbé ní jóná lọ́run tó wá yọ páànù lé àwọn ìyá àwọn sunkún ló ń bẹ̀ wọ́n ó ní bàbá àwọn máa mọ̀ tí lóòótọ́ ó nígbà tó ń dàgbà ló ń rí wípé ọtí tí bàbá àwọn mu nítorí ìrònú pé kò rí owó láti tọ́jú àwọn ló fi mu ọtí yẹn kiri wọ́n ní tó bá ń kọni pé thank you fádà mi tó kì í sọ lọ́tí àwọn ọ̀rẹ́ èèyàn á fi bú mi tó bá ń ṣubú káàkiri ó lóun gangan ló yẹ kó máa sọ bẹ́ẹ̀ fún ó ní tí bàbá àwọn bá mu ọtí tán yóò ṣubú ìyá àwọn á lọ gbé ìyá àwọn mọ̀ kéènì wọ́n ní gbogbo àdúgbò àwọn onídálẹ́mọ yẹn kò síbi tí wọ́n ti mọ bàbá àwọn àmọ́ kò iṣẹ́ tẹ́ bá pé bàbá àwọn sí tó wá ṣe tí ò ní ṣe o tí bàbá àwọn bá lọ kó gọ́tà á ní ẹ má fóun lówó ẹ̀ ìyàwó òun ní kẹ́ fún ó ní ìyá òun ní ó lọ gbowó ń bẹ̀
ibi tó ti wá rówó tó fi mu ọtí ó ní kò yé àwọn ó ti fi hàn pé bàbá àwọn jẹ́ ọkùnrin tó nífẹ̀ẹ́ àmọ́ bẹ́ẹ̀ ká sọ páyé náà ni onígbà táwọn ọmọ ọ̀tá èdè ń gbà náà onímọ́tò ń gbà yẹn ọ̀nẹ́ni náà ti kú ní ìsìn tó ọmọ lẹ́yìn èdè ń gbà yẹn wọ́n ní wọ́n yọ páànù lé àwọn ọjọ́ bọ́lẹ̀ ọjọ́ bọ̀ táwọn òrówó lé san wọ́n ní kébèjì kókó ònú ilé yẹn pé wọ́n fẹ́ túnú ilé yẹn ṣe àwọn òjò kúrò ń bẹ̀ ń táwọn wípé wọ́n kọ̀ kọ́ àwọn kìíní yẹn síbẹ̀ pé wọ́n fi gbalẹ̀ yẹn sílẹ̀ ni wọ́n náà ti ṣeun wọ́n náà wá kúrò nínú ilé yẹn ọ̀rẹ́ màmá àwọn kan bàbá àwọn náà mẹni náà ó wá ní pé àwọn ọmọ tó bá lè gbé ibi táwọn ń gbé pé Ṣàngó ni ó jìnnà nínú Ṣàngó náà pé ilé òun ń bẹ o wọ́n lè bá àwọn gba yàrá kan síbẹ̀ àwọn dẹ̀ lọ ń gbé bẹ̀ wọ́n ibi kájà ara àwọn ṣe change nìyẹn ìgbà táwọn ń gbé dálé wọn ní alákòókò òṣìṣẹ́ tí ìyá àwọn ò lè ṣe o ìyá àwọn bá wọn fọṣọ wọ́n bá wọn gbálẹ̀ àwọn dẹ̀ máa ń jẹun wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọni tó bá yóò ń jẹ wọ́n ní kó dàgbà mí gan ẹ̀gbọ́n òun obìnrin tó wá ti school ó máa lọ bá yà wọn máa lọ bá wọn pọ̀mí public school àwọn ń lọ ìgbà táwọn dé Ṣàngó yẹn wọ́n bá àwọn wá public school àwọn náà ń lọ ń bẹ̀ ọ̀rẹ́ ìyá àwọn yẹn ti ẹ̀ support ìyá àwọn máa ń wá aṣọ lórí burúkú tó fẹ́ báyé ìyá àwọn jẹ́ ni ó dáhùn ti ṣeun ó lọ́rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ àmọ́ á sọ fún ilé ọkọ̀ kan àmọ́ kó wá wo fídíò ìtàn kó o má comment kó o má share ìyẹn ni ò dáa kó dídí oṣù kan ká má lè rí $100 lórí YouTube kó dáa ẹ kì í like ẹ kì í wò ó tán tẹ́ bá fi lè like ilé tẹ́ wò dáadáa tẹ́ dẹ̀ view ẹ̀ dáadáa the next one will be 20 minutes I promise you. wọ́n ní àǹtí ṣeun ìgbà táwọn dé Ṣàngó yìí ìyá àwọn náà bá ní kí ìyá àwọn kan káńtà síbi ìta ìyá àwọn ò rí káńtà tà pé ẹni tó kò nu yàrá tà ń lò yẹn o wọ́n kó lọ lé wọn ni pé wọ́n máa ń ta àwọn pàrágà àfẹnujá yẹn ìyá àwọn sáwọn ṣiṣẹ́ pé àwọn náà máa ta ara kẹrẹkẹrẹ wọn á wá àwọn máa ta ó ti pé ìyá àwọn kan káńtà yẹn ó kàn síta níbi ẹ̀gbẹ́ kan ìyá àwọn ń tà ń bẹ̀ wọ́n ti sọ pé ẹni tó kúrò bẹ̀ tó ń tà ń bẹ̀ pé ó decent gan o pé wọ́n táyọ̀ àfọ́ gbà wọ́n ní wọ́n sọ pé wọ́n máa ń ròyìn ìyá yẹn fáwọn ṣe pé máa ń sọ fún ìyá pé ẹni tó kúrò ìbàyí kò ń ṣe ìgbà tí àwọn ìyá wọn bẹ̀rẹ̀ wèrè tó ṣòṣì yẹn tí bàbá wọn sọ pé bá torí pàrọ̀gà tó ń tà ni àwọn wọn sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n tó kúrò ìbàyí pé nǹkan tó ń tà nìyẹn o nǹkan tó ń tà nìyẹn tó fi kọ́lé ẹ̀ pé ilé ẹ̀ ló kó lọ o kódà wọ́n tó fi ilé ẹ̀ lọ hàn ìyá àwọn pé ilé ẹ̀ ló kó lọ kó jẹ́ ṣoṣì kò ṣe ránù iṣẹ́ ẹ̀ ló fèsì wọ́n ní àwọn ìyá àwọn kọ́ o ọ̀rẹ́ wọn yìí ṣàṣẹjọ́ kan wọ́n kàn ó lóun yá wọn ní 20,000 nígbà náà lọ wọ́n rajà síbẹ̀ àwọn èèyàn wọn rajà wọ́n ṣe ogun ẹ̀ máa nǹkan jọ kan bó ṣe fọwọ́ gbá ìyá mi nídìí nìyẹn tí ìyá mi gba létí àbí wèrè ní àbí lórí burúkú àbí kíníkan ní ìyá mi ṣàbà ọjà ọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ tó pé ọ̀rẹ́ wọn wá síbẹ̀ ọ̀rẹ́ wọn ni wọ́n bá lé gbogbo kọ́sítọ́mà kúrò lára ẹ̀ ó ti ní gbogbo kọ́sítọ́mà lọ nìyẹn wọ́n fọ́ gbẹ́ndì gbàdọ̀ fọ́ gbẹ́ndì sọ́wọ́ sí mọ́ bẹ́ẹ̀ ni ó wá fún ìyá mi ní orientation míì bàbá àwọn á ti jí oníṣẹ́ kò níṣẹ́ yóò jí jáde ìpàdé tí ẹ̀kú dàdúgbò yẹn tí ò ráwọn ọ̀rẹ́ bá mú wọn tí mọ́ bẹ́ẹ̀ yẹn ó change wọ́n tẹ̀lé àwọn ní bíríkìlà lọ tó bá mú owó dé wọ́n á mú wá àfihàn jẹun ayé wa yàtọ̀ gbàtà wà ń bẹ́ ó jíjọ́ kan àwọn ti lọ sí school public school òun tóun táwọn bá ti close báyìí òun máa ń sáwá lẹ́nu ọkùnrin lòun pò òun táwọn ẹ̀gbọ́n bá sì ń ṣe òun máa sáwá lẹ́nu tóun ni àbúrò òun yẹn òun náà àwọn tó lọ school ni a máa tẹ̀lé ẹ̀gbọ́n bọ̀ òun ti fọ́ sáwá lẹ́nu tó kó sáyé tètè kó lè wá gbé kó lè tè wá jẹ oúnjẹ tí mọ́mí òun kan tí mọ́mí òun bá jẹ kù kíní kan ó ní bó ṣe ń bọ̀ lọ́jọ́ náà lọ́hùn ó lóun ṣe kọ́kọ́ dé ẹ̀kúlé lóun gbà wọlé ìta mọ́mí wọn ń gbé ọjà sí ẹ̀kúlé lóun gbà wọlé òun rí pé nẹ́ẹ̀tì àwọn wọ́n tì àwọn bá nẹ́ẹ̀tì yẹn bẹ̀ náà ni o nẹ́ẹ̀tì àwọn wọ́n tì òun lọ káàkiri àwọn èèyàn ládùúgbò àwọn èèyàn nínú ilé yẹn wọ́n máa ń lọ bí iṣẹ́ àwọn tó lọ bí iṣẹ́ ìyàrá wọn lẹ́ máa ti bá wọn ó dọwọ́ ọ̀rọ̀ lẹ̀kẹ́ tó máa ráwọn èèyàn lọ́mọ máa ṣe lé ń ta ha òun lọ ògùn tó wájú òun wò ta ibo ni mọ́mí òun wà ibo náà wà wọ́n ti nẹ́ẹ̀tì àwọn bóun ṣe gbálẹ̀ tẹ̀wọ̀n gbà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  wọ́n mi wà nílé máàmí gbogbogbogbogbogbogbà nígbà tí ọmọ òun ti dé bóun ṣe gbọ́ nìyẹn